Òkú ọdún, òkú ìyèdún, owó lẹ́wà, Abọ́láńlé, àṣẹ ìsàmọ́dún. Òkú ọdún, Abọ́láńlé o. Anike adé tí sọjọ́ bí lónìí, mo lókú ọdún, ó sì kó àṣeyẹ, mo ní kó rí jẹ́ òpẹ́ nílé ayé, mo láṣẹ ìṣàmọ́dún nínú owó, nínú ọlá, ó ṣọdún owó, ó ṣọdún ọlá, wá ṣọdún àìtètè níkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ nílé ayé ń bí, ṣe bórógbó lóní ògbó, obì lóní òbí kú dànù, lóní òbá hàn dànù, ó wá níyàwó kẹ́yìn ayé rẹ̀, lọ́lá Elédùà ọba dánimọ̀ gbàgbé ẹni. Anike adé dákun mọ́ dágọ́jọ́gọ́jọ́ ní ọdún ẹ̀ lóde, àbùkù wá ní kọ́ ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú, wà á dàgbà wà dógbó nílé ayé, ikú òjijì ó wá nípa ire lò ní oríire àfiré lọ́lọ́run ọba. Orí gangan Anike o, ọ̀rẹ́ rẹ ẹyinjú rẹ ló rán mi wá bí o, iye ọmọ Bọ́láńlé ló rán mi wá o. Ó ní Àkànní akéwì dákun gbéra lẹ́kọ̀ọ́ dìde, wá bá ń kọ́ rẹ̀ mi dáadáa, àrídùnnú mi ni èèyàn pàtàkì tí mo bá ròde ni. Àmọ́lẹ́wà Ọlárọ̀mọ̀kẹ́ lẹ́yìn ju ẹgẹ́, wọn á bí wa tútù bí àdàbà ṣá ni mo pé o bá ń kí o. Àdùnmáàdán arẹwà lóbìnrin ni, ọmọ kan bí ẹgbàágbèje olórí ọmọ ni. Anike o, ìwọ ò wá ní kú fọ́tayọ, ìwọ ò wá ní báwọn fọjọ́ lọ́jọ́ lọ, ìwọ ò wá ní báwọn kó ní rèwerèwe. Àjíǹde ara yóò mọ̀ jẹ́, ara rẹ yóò sì mọ̀ lé ní lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Anike ọ̀rẹ́ rẹ lóní wá mọ̀ kí ọ lóní gbèjègbèjọ wípé òkú ọdún. May the rest of your life be the best of it o. Iṣẹ́ rẹ̀ wá ní dojúró, wà á mọ̀ rí ṣe ni, àìsàn wá ní kán Ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú. Àwọn òbí rẹ wọn ò ní mọ̀ sáré rẹ, ìwọ náà kú ní bọ́sọ̀nù lọ́wọ́ wọn, ò ní dẹni àgbégbìn lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ìlú ọba tó wà á kéré oko délé, ò ní parẹ́ sájò, bẹ́ẹ̀ ni wọn onírúkú rẹ̀ wálé láṣẹ Elédùmarè ọba. Aishat ọ̀rẹ́ rẹ lóní wá mọ̀ kí ọ lóní gbèjègbèjọ wípé òkú ọdún, olóòkú ọdún, ó sì kó àṣeyẹ, olóhùn mọ rírì rẹ nínú ayé òun gangan ni. Ó lọ́rẹ́ bí rẹ ṣọ̀wọ́n nílé ayé, ó ní kó pẹ́ láyé kan ìkése láṣẹ Elédùmarè ọba. Ìlọ́wádélé àwọn bàbá rẹ̀ Anike járe ilé o. Nana àwa ò dákun jẹ́ ń bá ọdẹ nu gádé ní àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Mèmí wọ́n lọ́mọ lọ́rin Àfọ̀njá inú dùn juyọ̀ tí ń jẹ́ mọ́rìnlé wá. Abílédè sùn ní àtàrà lè ọ̀yún. Mèmí wọ́n lọ́mọ rílé onípẹ̀tẹ̀ tí máa sọ ọ̀wọ́ mi àìdè òpó láyà jù aṣọ lè nídìí àwọ̀. Mo lẹ́ni Àfọ̀njá bá kúkú kan nílọ̀yìn òkú kẹ́rẹ́ ara. Sàó lọ́tún àmọ́yọ̀ lọ sí o. Ọmọ akéwù bẹ̀rù ni ọmọ ṣàdúrà gbọ́rẹ́. Mèbí wọn lọmọ òpó kọ̀rọ̀ bítí èyí tí ń bẹ lálẹ́ di ọ̀yún. Mèbí wọn lọmọ òpó kọ̀rọ̀ bítí èyí tí ń bẹ lálẹ́ di ọ̀yún. Òpó gbọ̀ràn bàbá yín ní akọjú rẹ̀ síná, iná tí ó gbọ̀ràn bàbá yín ní akọjú rẹ̀ sómi, omi tí ó gbọ̀ràn bàbá yín ní kábípọ̀ tí tó lè, àhọ́ tí tó lè wá ńkọ́ o. Wọ́n ní káwí fọ́mọ tó burú nílé Àfọ̀njá, ọmọ wo ló burú nílé Àfọ̀njá, wọn kò jọ ọmọ ilé wá sóògùn ni. Ogun l'Àfọ̀njá lọ tí ó wálé mọ́, ló fi lọ tẹ̀lú Ìlọrin dúró, náà fi ń pè Ìlọrin Àfọ̀njá ní ẹnu dùn jùyọ. Bàbá yín ló kú fowó ra adìyẹ yé gbà, adìyẹ pàgbà, ọmọ ilé wá sọ pé adìyẹ ò pọmọ re. Wọ́n gbádìyẹ táwọn fowó ra wó, àwòyẹ yìí méjì ó pa ọ̀kan, wọ́n gbá
gbọ́wọ́ ta wọ́n fowó ra ọ̀bọ ń lóṣù wọ́n gbọ́bọ̀ ta wọ́n fowó ra ajá ń jẹ mí wọ́n gbájá ta wọ́n fowó ra ọyún bàbá yín ní pé kọ́yìn ogun yan ọyún sọ pé òun mọ̀yángun bàbá yín ní pé kọ́yìn òrùka ọyún sọ pé òun mọ̀kàrò ọ̀rọ̀ ní bàbá yín sọ sọ́yún tó fi dòdò tí ń sàn lọ́jọ́ sí náà fi ń para Ìlọrin èrò lọ́rin ọmọdé Ìlọrin àgbà lọ́rin bẹ́ẹ̀ bá ti dọ́yún ẹ̀bù ó mu bẹ́ẹ̀ bá ti dọ́yún ẹ̀bù ó wẹ́ torí ẹrú bàbá yín lódòdó yé Anike adé ẹrú bàbá yín lódòdó tí ń sàn lọ́jọ́ sí mo ló ti sọdọ́ èyí náà kórè dákun kó jẹ́ òṣèmí sí oúnjẹ tán bá ní ìta ní kọrin wíkí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullah ìtara ìfẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.